ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá òdodo káàkiri gbogbo àgbáńlá ayé nílẹ̀wà ní lájòlẹ̀wà ní Ọlọ́run ọba Òdùmarè yóò máa bá mi sùlùsọ́ gbogbo wa o. Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Gbogbo ibi tí ètò yìí bá wa wákàtí ire ní ọ̀jẹ̀ fún gbogbo wa o. Orúkọ èmi ọmọ yín tí mò ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí ni mo ta fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Ọwọ́ tí àwọn èèyàn máa ń káléèyàn lórí fi ṣàdúà. Ewu wo ní ń bẹ ń bẹ? Ire wo ní ń bẹ ń bẹ? Aburú wo ní ń bẹ ń bẹ? Òun la máa fẹ́ sọ fún ti ẹlẹ́gbẹ́tọlọ́gbà o. Kákáwọ́léèyàn lórí, kápáǹkì ni, kákáwọ́lé ni lórí, kálá ń ṣàdúà. Òun la máa fẹ́ sọ̀rọ̀ lé lórí. Bọ̀dá, ẹ yé pariwo mọ́. Ìyàwó ilé, ẹ yí tẹlifíṣàn lẹ̀. Ìyálọ́jà, ìyálájé, ètò yìí máa wúlò fún tilé toko o. Ẹ wá gbọ́ o, ẹ wá kọ́gbọ́n o, ẹ wá kọ́gbọ́n o. Ẹni olówó òwúwo, ìwọ̀n bá tí ó fi tan náà nù rẹ̀ ló mú o. Wá wò òun lọ́mọ ohun tójú òun rí o, ojú wa ò ní rí bí o. Ìmọ̀ ń ṣẹlẹ̀ nú ayé o, ìmọ̀ ń ṣẹlẹ̀ nú ayé o. Kálukú ní ń sáré wógo kiri o. Ẹni náà ògo rẹ̀ bá tàn tó sì rí lò, táwọn èèyàn pa náà ògo rẹ̀ mọ́ lọ́wọ́, mo kẹ́ ọ kú oríire o. Ọ̀nà táwọn èèyàn ń gbà sọ ògo nù kò kéré o. Ọ̀pọ̀ rẹpẹtẹ ní èyí wọ́n bá ti sọ fún ọ pé eléyìí da, èyí ọ̀dà, èyí tó da abẹ ni ọmọ amúlò, èyí wọ́n bá ti ní ọ̀dà, ìwọ gan ti mọ̀ pé nínú làákàyè kódà ni wọ́n wí. Etí ègbéjì o, ẹ máa bá mi ká lọ o. 080 3298 3298 +234 80 3298 3298. Ẹni tó wúlẹ̀ kà sí +234 80 3298 3298. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Má fi mẹ́sẹ̀gì ilẹ̀ o, sì má fi WhatsApp kọ́ mi o. Darapọ̀ mọ́ wa, kọ sẹ́ndì nọ́mbà rẹ àtorúkọ rẹ, àwa náà jọyìn rẹ sínú rẹ̀. Ẹ máa bá mi ká lọ o. Ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ wá fìdílé nǹkan àbí kẹ wá nǹkan fìdílé kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè míì, kíkí tí a gbà yí pé ó fi ń dáa jù, tàbí ká sọ pé a fẹ́ wúre fún ni, àbí ká sọ pé a fẹ́ ṣàdúrà fún ni. A gbà yí pé ká gbọ́wọ́lé èèyàn lérí, ká súre fún èèyàn. Nínú èròǹgbà wa ni pé gbogbo ohun tá a bá sọ mọ́ ẹnìyí lára yóò mọ́ lára mọ́tímọ́tí bí wà gbó tí mọ́rí. Kíní ìyá máa wọ́pọ̀ láàrin àwọn òjíṣẹ́ Olúwa.
bóyá àfáà ni, bóyá àlùfáà àjọ ni, bóyá pásítọ̀ ni, bóyá wòlíì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àgbàlagbà bóyá ẹbí ẹni ni, bàbá ẹni ni, ìyá ẹni ni, ọ̀gá tó kọ́ ni ń ṣẹ́ ni, tàbí ẹni tí a ṣe nǹkan kan fún tó wá fẹ́ fi ìdùnnú ran ẹ pé jẹ́ ń ṣàdúrà fún ọmọ yìí tó gbọ́wọ́lé ni lórí pé òun ó wúre fún ni. Ọ̀nà yìí ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú ayé, ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. Àwọn ìṣẹ̀dá kan ń bẹ tó jẹ́ pé a máa sọ ọ̀rọ̀ yìí kúnná dáadáa níbi àwọn ọmọ àkàndá èèyàn tá à ń pè ní dàda. Kì í ṣe gbogbo orí ni wọ́n máa gbé ọwọ́ lé o, orí ju orí lọ o, kódà ọwọ́ ju ọwọ́ lọ, ojú sì jojú lọ, ohùn johùn lọ, ẹsẹ̀ jẹsẹ̀ lọ. Ẹ gbọ́ mi, ẹ má sábà máa gbà kí wọ́n máa gbé ọwọ́ lé yín lórí o, ìṣẹ̀dá ẹlòmíì ọ̀fẹ́. Tí wọ́n bá gbé ọwọ́ lé ẹlòmíì lórí, tí wọ́n ní wọ́n wúre fún àbí wọ́n ṣàdúrà fún àbí wọ́n ìgbà táàbẹ̀ mú wákàtí kan dé orí ó sì máa fọ́, orí yóò sì máa fọ́ ẹni yìí. Orí ẹlòmíì ọ̀gbà kí wọ́n gba níkò kí wọ́n fọwọ́ gba lórí, kò fẹ́. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, a gbà pé blessing ìbùkún tó kún kẹ́kẹ́ jù ní kí wọ́n gbọ́wọ́ léèyàn lórí kí wọ́n ṣàdúrà fún. Kì í ṣe gbogbo ọwọ́ ní gbọ́wọ́ léèyàn lórí o, gbogbo ọwọ́ kọ́ o. Ẹni tí a dáwọ́ bo ògo òdílé gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ máa gbọ́ mi, kò ní yàdọ̀ yín o. Ọwọ́kọ́wọ́ táyé fi ń ṣiṣẹ́ bí wọn ò ní dààbò ògo yín o. Ọ̀nà yìí ó jẹ́ ọ̀nà tí àwọn ẹni bí máa gbà lò láti fi bo ògo ẹ̀dá mọ́lẹ̀. Yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà tá a tán àtùpà, tá a wá fi abọ́lá ńlá tá a fi bo àtùpà yìí mọ́lẹ̀. Àtùpà ń jò, ẹni tó kan àtùpà lọ́mọ̀ pé ń jò, ṣùgbọ́n ayé ti fi báàfù ńlá wọn ti fi bò ó mọ́lẹ̀. Ǹjẹ́ ká àbá ṣí báàfù yìí kúrò lórí ẹ̀, ǹjẹ́ ayé lè mọ̀ pé iná ń bẹ lábẹ́ àtùpà ń bẹ lábẹ́ báàfù yìí tí ń jò? Kì í ṣe gbogbo orí ni wọ́n máa ń dà. Ẹ rí i pé ẹ̀yin ìyá mi ẹ kíyèsí nǹkan kan. Àbẹ́yìn ọkùnrin tẹ́ bá súnmọ́ àwọn àgbàlagbà náà, ẹ rí i pé tí àwọn obìnrin bá lọ ṣe, tí wọ́n bá lọ dirí, tí wọ́n lọ ṣe ẹwà irun wọn, ọwọ́ tí ó bá bá orí wọn mu, orí ó máa fọ́ ẹnìyẹn ni. Ó lè sọ pé ó fà, ó lè sọ pé ó ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀, ó lè sọ pé ìgbà tó bá wọn ṣe irun orí ń fọ́ òun, ó lè sọ pé ń bọ̀ bá wọn ṣe irun kòkòrò mú un. Ọwọ́ tí ó bá ti bá orí èèyàn tí èsì ọwọ́ blessing yóò affect ìrìn àjò ayé èèyàn. Bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ ọkùnrin o. Tó bá lọ ṣerun lọ́dọ̀ ẹni tí ó bá ẹlẹ́dàá rẹ̀ mu, wọ́n gán máa mọ̀ nú ara yìí pé ń láìkì ọwọ́ tó ṣerun fún mi. Ọ̀gá lè ní ọmọ iṣẹ́ 10 kọjá pé iṣẹ́ irun ni wọ́n ṣe. Tọ́wọ́ ajá pé ní tí èmọ́ṣẹ́ dáadáa, òun ni ọwọ́ rẹ̀ ó bá ẹlẹ́dàá rẹ̀ mu. Ọwọ́ rẹ̀ ó lè jẹ́ òun ni ó bá ẹ̀ṣẹ̀dá rẹ̀ mu. Tí ọ̀gá tó mọ pàápín iṣẹ́ gan, ọwọ́ rẹ̀ ò ní ṣiṣẹ́ lórí rẹ̀. Ẹ má jẹ́ a máa gbà káwọn èèyàn máa dáwọ́ tẹ̀ wá lórí níbikíbi anyhow. Ǹjẹ́ àmọ́ pé ìṣẹ̀dá mi kì í kiri ọjà? Tó bá kiri ọjà tó rù kí kò ní tà, kódà bó bá pawó gan gbèsè ni ó tún fi wò. Àwọn orí kan bẹ tó jẹ́ pé orí tó tún ṣàdáni, tó jẹ́ pé kò ṣeé rẹ́jẹ,
àwọn orí tó jẹ́ pé ọkọ̀ jẹ́ ògùn tó o bá ṣe àbòsí pẹ̀lú ó sì máa jìyà rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ̀yin ìyá ọ̀rọ̀ yìí dọwọ́ yín o. ṣe rí àwọn ẹni bí ojú wọn dàbí gíláàsì, ojú wọn tó lé tóko kọ́lọ́hún kó gbà wá lọ́wọ́ àwọn ẹni ibi ni. ló fi jẹ́ pé rí i pé tí obìnrin bá wà nínú oyún wọn a máa ríran púpọ̀. mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ má máa gbé àwọn ọmọ yín fáwọn èèyàn káàkiri. ṣé ẹ mọ ohun méjì táwọn èèyàn máa wò lára ọmọ tuntun? irun orí rẹ̀ àtọwọ́ rẹ̀ ni o. wọ́n ní àwòrán orí ọmọ yìí bó ṣe kọ́ ẹ̀ irun ọgbọ́n ni irun yìí, irun tó máa ń jẹ́rìí ni irun irọ́ o. ọwọ́ tí wọ́n fi ń ra ọmọ yẹn lórí wọ́n ń gba ògo rẹ̀ mọ́lẹ̀ ni o. ẹ má jẹ́ wọn máa fọwọ́ kan orí ọmọ yín. ọmọ yín ó ṣe ọwọ́ sílẹ̀ wọn máa wọ́wọ́ rẹ̀ bó ṣe pọ́npọ́npọ́npọ́ máa wà àtẹ́lẹwọ́ rẹ̀ máa wọ́ kí ó sì ń jẹ́ wọn máa fọwọ́ ra wọn ní àtẹ́lẹwọ́ labálà àmẹ́ni tọkọ ọba tó kọ kádà rẹ̀ má jẹ́ wọn fọwọ́ bo ògo ọmọ yín mọ́lẹ̀. ó dọwọ́ ẹ̀yin ìyá, ó dọwọ́ ẹ̀yin bàbá o. obìnrin mi bàjẹ́ yóò ní júnior tí ẹjọ́ wọn ó sùn mọ́jú jàre, ẹjọ́ mọ́mí kínní tẹ bá ti lọ sí Mùṣín lọ́la àbí tẹ bá lọ Òṣòdì ẹwọ ẹ bá mi gbé júnior dání jàre kí n fi lè ríbi rẹ́ẹ̀sì kí n lè ríbi sùn kó lè máa ríbi wo fóònù ni o, tí ó máa tẹ fóònù tàbí tí ó máa wo fíìmù. wọ́n wá gbé ọmọ rẹ̀ léèyàn lọ́wọ́, wọ́n wá ń gbé jáde káàkiri gbogbo bí wọ́n gbọ́mọ yìí dé kọ̀mọ̀. ibi wọ́n bá ń gbé ọmọ yìí agúlékì wọ́n ti ń fọwọ́ ra lórí, wọ́n máa fọwọ́ gbé lẹ́ẹ̀kẹ́, wọ́n máa wọwọ́ rẹ̀. ibi tí aburú ti wọlé sọ́pọ̀lọpọ̀ ọmọ lára rèé o dòní o. ọ̀gá mi bí wọ́n bá kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kò ní fẹ́ fi ọmọ ọṣẹ́ yìí lẹ̀. tọrọmọ yìí pé blessing ti ń bẹ lára ọmọ ọṣẹ́ yìí ó ju tòun lọ. ìwọ ọmọ ọṣẹ́ náà máa fura máa mọrú ọ̀gá tó ní. kò ní bẹ lọ́nkọ́ ọmọ yìí ọ lọ o, kò ní bẹ lọ́nkọ́ lọ. ọwọ́ tó gbélé ọ lórí kèsì kó dùn mọ́ kò fẹ́ kó gbórí ni. ẹ máa fura bẹ́ẹ̀ lómi bá kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi tí wọ́n bá ti ṣe fírídọ́ọ̀mù gbàrà ọmọ yẹn ètí ṣe fírídọ́ọ̀mù ń ṣe ti ń dáṣẹ́ gbà ṣùgbọ́n bó ti ṣe fírídọ́ọ̀mù tọ́gà ẹ̀ ti gbọ́ wọlé lórí tí wọ́n ti láwọn ṣàdúrà tó ṣe gbá tó ṣàwò lọ́rọ̀ ayé ọmọ yẹn bá dàrú. iṣẹ́ yẹn lòmí ò ní fi jẹun. ẹ máa wo àwọn ọ̀gá mi tí ọmọ ṣẹ́ 50 bá kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ nírè tó fowó ra aago ṣọ́ọ̀ṣì ń dà tó fi owó ra bátìrì aago rí débi pé yóò kó ń ro didi aago. ojú kan náà ni wọ́n wà. àfi wọ́n padà sọ́dọ̀ ọ̀gá yìí wọ́n máa lọ ṣe jọyìn má gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ṣẹ̀dá yóò ní wakọ̀ owó rẹ̀ rẹ̀ iwájú lẹ́ẹ̀ máa lọ. ọ̀rọ̀ rẹ o níwọ̀n bá o ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí nínú ìṣẹ̀dá ọmọ dàda. gbogbo ẹ̀yin tẹ̀ máa jáwé rẹ̀ rẹ̀ fọmọ ọnú yín ẹ lọ ronú pìwàdà. gbogbo ẹ̀yin tẹ̀ máa dáwọ́ ọbú tẹ̀yàn lórí tẹ̀ ẹ fẹ́ kọ́ da fún ni ẹ lọ ronú pìwàdà. ọ̀pọ̀lọpọ̀ lógún ń jà nú ayé ọmọ bíi ogún tí ń jà wọn títí ń gorí òkè bẹ́ẹ̀ ní ń gbààwẹ̀ títí ń gbààwẹ̀ bẹ́ẹ̀ ní ń ṣe sàárà ṣùgbọ́n láti kékeré rẹ̀ ni wọ́n ti gbogbo rẹ̀ lọ ẹlòmíín gbò sí dàgbà gan ni wọ́n gba blessing ara rẹ̀ ayé ò ní paná ògo wa o. àwọn ọlọ́wọ́ ọbú ń bẹ àwọn tí máa fọwọ́ kọ̀ǹtró kádàrá ẹ̀dá wọn ò ní lágbára nú ayé wa o. àwọn olójú ibú ò ní rí wa pa wọn ò ní wò wá pa o. àwọn tí rojọ́ pààyàn wọn ò ní rò wá pa o. àwọn tí wo nípa wọn ò ní wò wá pa. iná ògo wa ò ní kú mọ́ wa lára. àgbáyé sí rere àgbáyé sí rere àgbáyé sí rere àgbáyé sí rere. èmi ọmọ yín náà ní Lukman ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. +234 80 3298 3298 +234 80
3298 3298 fáwọn àtàwà Nàìjíríà 080 3298 3298 àìwá àmọ́ tẹ́ bá fẹ́ béèrè lórí ọ̀rọ̀ àkọsẹ̀jáyé yín ẹ kàn sí wa abẹ́ fẹ́ tọ́jú àrùn ara kan nípa ọ̀rọ̀ ara yín ẹ kàn sí wa tá a bá mọ̀ nípa rẹ̀ á sọ fún yín ẹ wá gbọ́ o tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp ẹ̀yin ṣàkíyàdì nọ́mbà àtẹ̀mí èmi ọjọ́ yìí síbẹ̀ ṣùgbọ́n ẹ kọ orúkọ yín kẹ̀sì fi nọ́mbà yín ránṣẹ́ ẹ má fi WhatsApp kọ́ mi o ìní gbé o torí máa ń jẹ dátà ni ẹ sì má fi mẹ́sẹ́ẹ̀jì ilẹ̀ fún mi ìní káàdé bíi pé ń gbọ́ o àdúrà wọ́n gbà o á yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ fún wa ire kàbìtì.